are watching Boa TV. Kindly subscribe, like, and follow. Thank you. Ọba táwí náà ló ṣe yẹn rè látẹ̀mọ́lẹ̀ létí òkun. Òun ló tún ṣe koríko látẹ̀mọ́lẹ̀ nínú igbó. Rọ̀bùlẹ̀ alámi ní ọba ẹ̀dá brọ́dà wa Abdulhafiz ọwọ́ má ṣe yín látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀. Èmi ò gbé mú wá gbogbo àwọn tó bá fẹ́ ká dùn àyọ̀ ṣe mọ́ yín la kò ní kẹ́nìkẹ́ni jòkó. Torí àwọn afojúfẹ́ ni afọkànfẹ́ ní bẹ́ńkálẹ̀ ẹnìkan sì lóhùn bẹ́ ẹ kámẹ́rà ẹ̀dá kò kẹ́nìkan máa sọ brọ́dà Hafiz kẹ́nìkan máa sọ àwọn jẹ̀mẹ́. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀ ẹ má jùlẹ̀ wájú wọn. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀. Brọ́dà Hafiz ẹnìkan ló wọ̀ ní ẹ̀kọ́ bọ̀ mí tó wọ ìdílé kò sì tí ìdílé náà. Àtúwọ́n ṣàdúrà fún ipò tí dìde gbọ́dọ̀ Abdulhafiz wọ́n ní yóò dìde. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀. Ọlọ́run tó ṣe kápẹ́tì látẹ̀mọ́lẹ̀ fún yàrá. Òun ló ṣe rọ́ọ̀gì látẹ̀mọ́lẹ̀ fún yàrá. Bẹ́ẹ̀ ó tún ṣe yẹrin látẹ̀mọ́lẹ̀ létí òkun. Sóhun náà ló ṣe koríko látẹ̀mọ́lẹ̀ nínú igbó. Rọ̀bùlẹ̀ alámi ní ọba ẹ̀dá má ṣe yín látẹ̀mọ́lẹ̀ fẹ́nìkan. Má ṣe yín látẹ̀mọ́lẹ̀. Brọ́dà Abdulhafiz tí ẹ bá gbé ẹ̀sà fún wọn paasi wọn ò tí ì jẹ béèrè owó lọ́wọ́ wọn tí wọ́n ti mú jáde pé nítorí tèmi làwọn yẹn fi ń sanwó kọ̀ wá dídá kébì náà máa sanwó àdúrà náà Ọlọ́run dàpọ̀ má jẹ́ dògbò àná má jẹ́ dìràwọ̀ àná àtẹ̀yìn àtìyàwó yín ọlọ́mọ yá yín gbogbo àwọn ọmọdé ọlọ́run ṣe fún yín ọlọ́run jù wọn lálùbáríkà Allahumma la tad'a lana dhanban illa ghafartahu wala hamman illa farajtahu wala daynan illa qadaytahu wala hajatan min hawaiji dunya wal akhirah illa qadaytaha ya arhamar rahimin ya arhamar rahimin ya arhamar rahimin. Kámẹ́rà ẹ bá gbé ìbí náà gbà kẹ̀kẹ́ lọ́wọ́ brọ́dà Abdulhafiz ọwọ́ níjọ́ tí wọ́n ti ń ṣe fíìmù ní ọjọ́ àkọ́kọ́ tí mo kọ̀ rí wọn owó tí màá nẹ́ ti jọ́ ní ìpàdé yí padà ẹ̀ bá tọ́ bá kò kẹ́ fún mi owó tẹ̀mí náà máa ní tẹ̀mí jẹ́ ti bá tún pàdé 1,000 tí mo náwó tẹ̀ fún mi jẹ́ òkúrẹ́ o ẹ mọ̀ ya dúró tẹ̀ kó wa tó bá wọn. Yóò pọ̀ dáadáa barakallahu fi jazakumullahu khairan. Ẹja ṣe amínà ẹja ṣe amínà. A sì kí èyí tó wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ ọlọ́njọ́ máa lé sí i. Náà bí wá kí àyè bá ti mọ torí odidi Al-Qur'an là ń sọ wọ́n là ń sọ kalẹ̀ wọ́n ti ka Yasin wọ́n ti ka múlẹ́kọ̀ wọ́n ní aka wá kí àfẹ́ ká fún mọ̀lẹ́bí àgbéga ọlọ́mọsàbà ṣe fún yín. Náà gbogbo yẹn wà mú jáde gbogbo àwọn tó bá bá yín wá wọ́n máa fi lè yín lọ́wọ́ àfi máa ka wá kí àyẹn gbogbo wa ta wà nílé ìgbọ́n afá àmàjọ máa ka papọ̀ àjọ máa ka papọ̀ gbogbo àwọn tí wọ́n bá bá yín wá wọ́n máa fi lè yín lọ́wọ́. Gbogbo àwọn tí wọ́n bá bá yín wá wọ́n máa fi lè yín lọ́wọ́. Ọlá bismillahir rahmanir rahim. Isha waqa'atil waqi'atun laysat waqi'atan kasibatun hafidatun rafi'atun. Isha rujjatil ardu rajja wa busatil jibalu basa wa kanat haba'an mubasha wa kuntum azwajan thalathata wa ashabu maimanatin wa ashabu maimanatin wa ashabu mushamatin wa ashabu mushamatin wa sabiquna sabiqun ulaika al-muqarrabun fi jannatin na'im sullatun min al-awwalina wa sullatun min al-akhirin wa ala surur mawdunatin muttaqin mutaqabilin ala surur mawdunatin liyatufu alayhim wildan mu'alladun bi'akwab wa bakatin mu'in la yusaddaduna wa la yusufun wa fawakihin mimma yatahayyarun wa la min ta'in mimma yashtahun wa ulil amsal lulu maqilun yasal maqam yamadun la yasma'una fiha wa la tasma' illa qila salamun salam wa ashabul yamin wa ashabul yamin
في سر ممدود وطل ممدود وسل ممدود وماء مقصود وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفروش مرفوعة إنا أحسنهن إحسانا وجعلناهن أبكارا عربا ترابا يحسب الجميع سلطة الأولين وسلطة الآخرين وأصحاب الشمال بسبب القوانين وسلم يومي لا بعد ولا كريم إنهم قبل سائر الترابين وكانوا يعيشون للناس لا يستهزئون وكانوا يقولون إسلامة ربنا تراب وإسلامه أين لمبوسون أبونا الأولين قلنا الأول والآخرين لمطمئنا من قد يعملون ثم إنكم ويعدون المكاسبون لاكلون من سيار من سكون ومولون من أمن البطون وسارقون بعليم الأمين وسارقون سبعين أسحاب سبعين نحن لكنكم ولو لا تصدقون أولئكم أتمنون أنتم تعرفون من ذلكم نحن قدرنا بينكم المسبوقين على أن قد سلموا تعلمون ولقد علمتم ستدعون ولا تذكرون أولئكم تعرسون أنتم تسمعون ما سارون لو نشاء جعلناه توبة توقعون إن لم يكن بيننا نورهم أولئكم الذين تسمعون أنتم أسألتم من المسلمين من المرسلون لا نشاء جعلناه جعلنا مسكرون أولئكم لا تدرون أنتم أسألتم جعلنا مسؤول لأن جعلنا تذكرة المؤمنين وسبيل اسم العظيم ولا نقصف مواقف النجوم وإنه لا قسم لا تلمنا لا الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين kẹ́ bàbá fún wa Olúwa kẹ́ bàbá fún wa kẹ́ bàbá fún wa Olúwa kẹ́ bàbá fún wa fi bàbá ṣàlùjẹ́ ilẹ̀ kẹ́ bàbá Olúwa kẹ́ bàbá fún wa Olúwa kẹ́ bàbá fún wa kẹ́ bàbá fún wa Olúwa kẹ́ bàbá fún wa fi bàbá ṣàlùjẹ́ ilẹ̀ kẹ́ bàbá Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Bàbá wa. Àwọn Abdulaziz ọwọ́ máa bọ̀ wá. Bẹ́ẹ̀ni náà mo wá kò ní wá. Àwọn Abdulaziz máa mo wá kò ní. Máa mo wá kò ní. Ẹ kí àwọn afárá tí wọ́n bá ṣe kútúbà.